app kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ CDK. App yìí tí ẹ bá ti download ẹ lórí iPhone yín, àbórí Android kò síbi tẹ́ ti lè download ẹ. Níbẹ̀ ẹ lè ra mọ́tò kẹ́ máa san díẹ̀díẹ̀, ẹ ra phone ẹ máa san díẹ̀díẹ̀, ẹ ra fridge ẹ máa san díẹ̀díẹ̀. Èyí tó fi ń lọ gbà àwìn nǹkan kí ló fẹ́ máa gbà àwìn fún? Kò sí nǹkan tó lè rà lórí app yìí, and you'll be paying small with zero income. Ìjókòó. Mo kàn fẹ́ mọ̀ kí ni problem ẹ. Kí ni nǹkan tó ń ṣe fún mi nínú ilé ìgangan tó yàtọ̀ sí pé mo fún ẹ lówó oúnjẹ. Màá raṣọ sí ẹ lọ́rùn. Jọ torí Ọlọ́run bàbá wo la ṣe wá ní bọ̀gá láàrin èmi àti ẹ. Kí ló dé téèyàn wá ìwà tó ní mi ìsínlé? Kí ló ṣẹlẹ̀? Ṣo fẹ́ fẹ́ mi ni? I don't get. Ẹ̀gbọ́n mi ẹ wá jókòó. Bí o jókòó kí ni mo fẹ́ jókòó? Ṣo fẹ́ fẹ́ mi ni? Ẹ̀gbọ́n mi ní sùúrù náà. Ẹ sọ mọ̀ pé àwọn máa ní reason tí mo fi ṣe nǹkan tí mo ṣe yẹn náà. Reason náà ló máa always sọ all the time. Ó ní reason. Kí tó ní reason báyìí? Kí ó darí bàbá ẹ̀gbọ́n mi. Ṣé mo pé street ni mo wà pẹ̀lú àwọn lady yẹn? Mo mọ̀ wọ́n dáadáa. Nǹkan tí bá sọ fún yín nípa àwọn òun ni kẹ́ bá mi gbọ́ o. Ṣé rí lady tẹ̀ wọ̀n yẹn? Èèyàn ọkùnrin márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti kú lé lórí. Omi ìdẹni fẹ́ kí kan ṣe ẹ̀gbọ́n mi. Èèyàn pé iná ni mo ṣe wó lójú. Mo dẹ̀ mọ̀ wípé orí ìyá wa ló kó èèyàn láti jọjọ́ yìí. Ìgbà tí mo dẹ̀ ipá wa mi ìgbà mọ́ ni mo ṣe ni. Àbúrò ẹ̀ ṣó o ṣú nǹkan tó ń sọ yìí ṣá. I'm sure mo mọ̀ nǹkan tí mo sọ. Ṣé kìí ṣe pé o hate gang yẹn ló ṣe ń ṣe nǹkan tó ń ṣe? Ọkùnrin márùn-ún ti kú mọ́ lọ. Ṣé o máa ṣe ọkùnrin márùn-ún? Ẹ má bínú ṣe gbọ́. Àwọn fẹ́lẹ́ bonú kò jẹ́ àríkún àṣebí ẹ̀rọ ojú ayé. Báyọ̀ mélòó mo pè ọ́ gangan èmi ló dé tó fẹ́ sọ̀rọ̀ àná di bá mi mọ́ mi lọ́wọ́ kójú mọ́ tó mọ́ mo ti sọ fún ọ tẹ́lẹ̀ wípé káwí fún ni kó gbọ́ adífá fún gúnugún tí lọ rè túmọ̀ ẹgbẹ̀je kátọ̀ fún ni kágbà adífá wá kálàmàgbò tí lọ rè túmọ̀ ẹgbẹ̀fà mo pè ọ́ ní bàbá mo pè ọ́ ní kọ̀kọ̀ ní tí ń bẹ́ ń di ọ̀rọ̀ yìí ìjọ mélòó ló kù fún ọ báyìí èní níjọ́ karùn-ún wákàtí bíi mélòó ló kù kí ìjọ́ kẹfà ó pé mo sì wí fún ọ tẹ́lẹ̀ wípé àwọn ò nílẹ̀ yìí ìtọ́jọ́ pé wọ́n fẹ́ gbà lọ́wọ́ yìí rè owó nǹkan ìwé àkàrẹ́ yìí ṣé wọn ò sọ fún ọ ni wo bí Elédùmarè ò ní kọjá ìmọ̀ ṣe sí ọ o nítorí ọ̀pá lámbá ló mọdí tiẹ̀ tó mọ yíra ká ìran òkùnkùn ẹmọdí kan rún gbọ̀ngbọ̀ngbọ̀n dífáfá fẹ́ẹ̀rí tí ń sawórè lu ẹdìẹ bó ṣe wáyé àti ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí Èdùmàrè oníjọ́ oríyà nídìí èyí tó dọ́wọ́ lé yìí o kọ́ lọ rè mú nǹkan ètùtù wá fáwọn onílẹ̀ kò jẹ́ àṣeun tí a ṣe o ìgbà mélòó lẹ fi solúwẹ̀ ẹ̀dí babaláwo rọ̀ tẹ́ fi solúwẹ̀ ẹ̀dí babaláwo èké ẹ wà pé babaláwo kan ló kì í fátòkì fún yín délẹ̀délẹ̀ àbí ṣé wọn sọ fún ọ ni lọ́rẹ̀ ṣé o só ti rí ni àbí èyí ṣe tó fi dá ogun mọ́ mi létí Elédùmarè ó jọ rí ni o nítorí ń mọ jẹ́ kó o mọ̀ pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jèjì lọ kó o rí lọ́dà. To start with ṣùgbọ́n nǹkan tí ìyàwó mi sọ. ìjọba ni gbogbo rédèrèdè yìí bẹ̀rẹ̀ ṣé òun oúnjẹ sè mọ́ ni tí bébí mi fi wá ń complain pé sí ìtò ṣe iyọ̀ ti pọ̀ jù nú ẹ̀. iyọ̀ sí pé mo ṣe ṣe láwọn ẹsẹ̀. Are you normal? What are you saying? Ṣé wo taste ẹ̀ ní orí pé iyọ̀ ti pọ̀ jù ń bẹ̀? Babes keep that ìdá pé wọ́n ló ní ìdájọ́ ìlọ́wọ́ ọ̀sẹ̀ kí ló fẹ́ ká ṣe fún. Maybe you should sack her. Ẹ má jẹ́ kó sáàkì mi ìṣàánú ajé ọmọ tí mò ń bọ̀ pọ̀ ẹ jọ̀ọ́. ṣùgbọ́n nǹkan tí bébí mi sọ you know what until tí ma fi sọ pé kò kẹ́rẹ̀ jáde kúrò lé my side. Ẹ má bínú madam ẹ jọ̀ọ́ ẹ má bínú madam. Get out of this place. Babes jọ̀ọ́ má bínú ṣòro bó ṣe wáyé asọ nílé mi ni wọ́n as a matter of fact tí bá ní pé kí n lè sìn gẹ́gẹ́ bá a ṣe jọ agree ó possible kó gba àwọn family ẹ̀kan bẹ̀rẹ̀ sí ni máa pè mí lọ́tún lọ́sì kò dé máa wo ọ̀dẹ́ ara bántúbántú mọ̀dí òun ni breadwinner family wọn o yeah whatever she gets from her work àti nǹkan tí wọ́n support ẹ pẹ̀lú ló máa fi ránṣẹ́ sílé tó máa fi ń take care ara wọn so tí bá lẹ́sìn mẹ́ ọmọ ya pé mo fẹ́ dá family ẹ̀ lágara ni you know so as a matter of fact I would just plead with you pé kò jọ whenever you're around wọ́n náà wọ kitchen you know kò guide there mo pé ẹ̀fọ́ tó ṣe fún mi last weekend man awesome. I really enjoyed it. So, yeah, I'd like you to cook more and guide her so that two of us sit around. One of my mass because you see me. That was one of my janta, you know. And I've got a good news for you. When you want to friend good news, see, oh my mama. Show more Vincent, my promise. See more bear.
place order for me. What's it clear? Are you serious? Oh, thank you, darling. You come well. First thing tomorrow morning, we're gonna pick it up. So, she wants to do alarm with the good, of course. Okay. I'm okay with that one. Okay, good. Talk about Lemo, we can actually go to the eatery and get something to eat about that. No problem. Let's go. Alright. Monty! Ire. Ọlọ́run. Ọbẹ̀ yìí dùn. Mo mọ̀ pé ọbẹ̀ tó bá dùn báyìí bọ́sẹ̀ ló máa ń sè. Báwo ló ṣe mọ̀ pé bọ́sẹ̀ ló ṣe? Ọwọ́ ẹ̀ ló máa ń dùn báyìí. Sórí tẹ bá ti fẹ́ra yín sílé báyìí gbogbo ìgbà ni màmá wá sọ́dọ̀ yín. Dédé látẹnu nìwọ ni. Mo láì kó oúnjẹ bí. Èmi ń jẹ́ kí n lè máa jẹun náà ṣe mú mi wá kọ́pẹ́ńtà. Ibi lẹ wà. Gbé sókè padà. Ọ̀gá Ire ni o, jẹ́jẹ́ ni mo ṣiṣẹ́ ṣọ́ọ̀bù tó pè mí pé kí n wá jẹun o. Ire. Ẹja tí ń bẹnu abọ́ ìtẹ́lò. 400 ní sà. 400 lẹ́yọ kan. Àwọn ẹran yìí ń kọ́. Ẹran yẹn 100 naira ni. Ẹran àtẹjá jẹ́ 600. Bẹ́ẹ̀ni. Àmàlà mélòó lámàlà? Mẹ́ta péré náà ni 100 naira. Ó jẹ́ 900. Ẹ̀tún ra pure water 50 ó jẹ́ 950. Bẹ́ẹ̀ni. Dákun èló gan lọ́kọ̀ nípa tí ń pààyàn. Mo ń bèèrè èló gan lọ́kọ̀ nípa tí ń pààyàn. Èló mò ń fún lóúnjẹ tó ń ná dúró lélẹ̀ kan náà. 200 ní sà. 200 mò ń fún pàtì rẹ̀ títú. Àsọ tí máa sọ nínú kóló àwọn kíkọ́ tó máa parí pé àwọn kó kan mọ́tò àwọn ọba ìwọ ló ń jí gbowó. Ọ̀gá ẹlẹ́dàá yín rí pé mi jí lówó Ọlọ́run. Àánú ẹ̀ ló ń ṣe mí. Tí wọ́n mi ń yọ òun gba 200 oúnjẹ ojúmọ́ ọ̀nà 950 jókòó ẹ̀ kan times 3 ọmọ ètò jẹ́. Ọ̀gá ẹ wò oúnjẹ tẹ rí kì í ṣe kí mo fowó rà ẹ wò bọ́sẹ̀ girlfriend mi ni òun ló máa ń fún mi. Bọ́sẹ̀ ní girlfriend ló máa ń fẹ́ lóúnjẹ ni. Ilé bọ́sẹ̀ ẹ̀kọ́ rajé sájé ń wá wọ́n lè fáwọn lóúnjẹ yìí ni. Ládùúgbò tá a wà yìí láàrin mi àti ẹ ìsọ yín tó bẹ́ẹ̀ lò tẹ́ fi ń tajà. Ẹyọ kan ni sà. Ìsọ kan lẹ́ ti ń tajà ẹ lẹ́sìn ní ẹ̀kan ọ̀hún. Rárá sà ọ̀gá mi ló ní. Ọ̀gá yẹn ló gbóúnjẹ lé ọ lórí. Bẹ́ẹ̀ni sà. Wàá fi ń dọkọ̀ láàrin ń ṣe mẹkáníìkì níwọ̀ 13-12 tí ò ní sinmi onítúwé kíkì onítúwé nǹkan lé ayé wàá sọ̀rọ̀ ẹ̀dín iṣẹ́ anyway dáhùn láyé padà tó bá dá padà sí inú ọbẹ̀ yẹn ó yà sùn yẹn sùrùgùdù tí tó wọn àbí àlàyé kò dìde mbẹ yẹn ó yà fi ọwọ́ sínú ọbẹ̀ yẹn ìwọ tìkábọ̀ náà ẹ̀kọ́ sí báyìí tìkábọ̀ náà àbórí ẹ̀ so láyé má fi mú ṣe báyìí jẹ́ kọ́ ẹ̀kan lọ́bẹ̀ yẹn ó yà fi létí ro fún ó yà làjú ẹ̀ lẹ́gbà ẹ̀ létí ro fún abẹ́ yàwó ẹni. Kẹ́mi, in fact, o really for hand me gan. O ní láti máa parọ́ fún mi náà. Ìgbà tí Kẹ́mi àti ẹ bẹ̀rẹ̀ lánàá. Tí n bá sọ pé òkè wá rí mi lé o, tó bá mọ̀ pé ò ní lè ráyè wá, you tell me. Èmi náà láwọn nǹkan tó pọ̀ láti ṣe. O ní kí n jókòó díẹ̀ nílé pé ò ń bọ̀. Mo dẹ̀ wá rí ẹ. Wọ́n mi lè yẹ kí màmá bínú náà. Bínú bíi ti báwo? Because mo wá sílé ẹ̀ àbúrò ẹ̀ sọ fún mi pé ò sí ní ipò ti travel. Wọ́n wọ̀ pé bọ́ọ̀lù ṣe máa travel tó ní sọ fún mi. Ó wá sílé mi ní ìjẹta Sunday tí mo ní mo wà ní tí mo dóde all through. Àbúrò mi wá ní mo ti travel. Bọ̀ kí ló tó pọ̀ lọ́nà mi? Mo pe àgbẹ̀ títí ó gbé. Ṣé wọ́n rí mi sí ọ̀rọ̀? Mo rí miss call inú tẹ̀ tí ń bí mi ń gbà yín mú ní pé bóyá fẹ́ pè mí kó lè wá mú ni. Because mo ti gbàgbé sọmọ kan sọmọ tí mo rí miss call mi ti ẹ̀ wọ́n mú kọ́. So àbúrò mi ló sọ bẹ́ẹ̀ fún mi pé mi sí ní mo travel. Alright, máa lọ́ntì ẹ̀ máa padà wá rí ẹ̀rọ ìpèsè. Ṣé kò ṣe pé o fẹ́ lọ bàjẹ́ ṣá? Irọ́ kí n bàjá mo kàn ní láti jẹ́ kó mọ̀ pé wájú ló ṣíwájú kí pàkó tó tẹ̀lé. Tí o bá dẹ̀ sẹ́yìn ló máa di ẹ̀rọ wáyé. Ṣáà tẹ̀kẹ̀ yín sọ. Don't worry, I'll be fine. Tí ẹ̀rọ lẹ̀. Broda Ire ṣé ẹ ò bínú sí mi pé mo ránṣẹ́ sí yín. Mi ò bínú mọ́ mi mo fẹ́ máa lọ síbi iṣẹ́ náà ní ọmọ tẹ́ ẹ rán dé mo ṣe ní pé kí n wá rí yín kó tó ní pé mo máa lọ mọ́. A mú mi rí ìran kan nípa yín ni Broda Ire ìran náà sì pọ̀ púpọ̀ tó ní agbára Jésù nítorí nínú ìran yẹn a mú mi rìnrìn àjò a mú mi rí ọjọ́ iwájú yín bí ó ṣe ní ẹwà tó dára tó a mú mi rí ọjọ́ iwájú yín pé ọjọ́ iwájú yín dára gan àmọ́ Broda Ire níbi iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù torí pé mo rí pé ẹ̀gbin pọ̀ níbẹ̀ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní nínú ẹ̀gbin báyìí òun lọ láńgbé ẹni bá máa fara yọ́lá tọ̀hún máa fara yẹ́gbin o ẹ má kọ ẹ̀gbin o ẹ má kọ ẹ̀gbin Broda Ire gbogbo ẹ̀gbin tẹ́ ẹ bá rí ẹ ṣáà máa ṣe kí ni ẹ máa fara dà á
nítorí pé ọ̀nà tẹ̀ ń lọ ó ṣe kí ni ọ̀nà yẹn jìn a ó sì mú yín débi ògo yín láyọ̀ ọ̀nà kọ́nà òun ni ire yẹn lè gbà wá o ẹ má fojú wò pé bóyá bákan o tó bá dé lórúkọ Jésù á jàjẹ́ mọ́nú fún yín àmọ́ ẹ̀mí sọ fún mi lọ́wọ́lọ́wọ́ Olúwa máa wí ẹ̀mí sọ fún mi lọ́wọ́lọ́wọ́ wípé a fẹ́ yọ̀ǹda orin kan fún yín tí ẹ máa lè máa kọ ní gbogbo ìgbà bóyá ẹ̀ ń ronú ni tàbí ohun kan tí ẹ̀ ń yọ yín lẹ́nu pé báwo mo ṣe fẹ́ ṣègbésí ayé mi mo fẹ́ kẹ́ ẹ máa kọ orin ẹ béèrè pé báwo lẹ̀mí mímọ́ ṣe kọ́ ó ní ire mi dé ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé dé ṣé ẹ lè kọ́ tẹ̀lé mi ó yẹ ẹ kọ́ pẹ̀lú mi ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé gbogbo ìgbà tí ẹ bá ti ń ro àwọn nǹkan ẹ̀yẹn máa kọrin ó di dandan kí orúkọ yín ròyìn ṣe ti gbọ́ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó ṣe kí ni kó máa gbénu yín nígbà gbogbo Ọlọ́run á sì wà pẹ̀lú yín ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù àmín. nǹkan tí mo béèrè lánàá nǹkan. ṣé ìpọ́n rí ọ̀ọ́dẹ yọnu káàtì pé ọpọlọ ẹ sún ẹ̀yìn bíi ti gbé ṣé wẹ́ẹ́ kọ́ máa fi làákà ìbá mi sọ̀rọ̀ lóòótọ́ mo sọ pé mo fẹ́ fún ẹ lówó ṣé mo ṣiṣẹ́ lóru ni ọ̀dà owó tó béèrè lálẹ́ àná o kì í yọ láàárọ̀ tí mo bá ti fi ṣẹ́dé màá fún ẹ tó bá yẹ kí n fún ẹ tó ti yọ àtúnyẹ̀jì kan lẹ̀ ní ibi iṣẹ́ abá ti dè tán máa gbowó lọ́wọ́ ẹ tó ní mọ́tò màá mú wálé. mo ti mọ̀ pé ò ní fún mi tẹ́lẹ̀ jọ ọjọ́ wo ló ti fowó jẹ́ lẹ́nu lé nu. kí ló dé tó ń béèrè pẹ́sàn ọkùnrin báyìí níṣẹ́ tá a parí àwẹ̀ mo ti fọ́ lówó jẹ lẹ́ẹ̀mejì. ṣe dá pẹ̀rẹ́ rẹ̀ o tẹ̀ sí fún ilé ṣe kínní kan jọ iṣẹ́ tó ń ṣe tí ò bá ti pè é ó rẹ̀ gbá síbò mí lọ́kọ̀ lọ ṣiṣẹ́ mi torí dẹ́gbẹ̀ bá ń gbà bíi tí ò bá pè é gbá bíi so ti gba dáàdì kádìjà nìyẹn ó ní iye ilé tó ti kọ̀nà ó jókòó sójú kan mo fún yín lówó ilé gbà tún àwẹ̀ lẹ́nu ó dẹ̀ dùn mẹ́ lẹ́nu ní gbogbo èèyàn bá tó bá dẹ̀ ń pọkọ ìyàwó wa bọ́ síta wa yọjú síta àbí wàá sọ pé wọn náà lélẹ́yìí o ọkọ ìyàwó nìyẹn o òṣì burúkú ṣe rata mára yọ ó rí bó ṣe rí. ọ̀rọ̀ mà nílé o ní tí ìyàwó mi mọ̀ sọ fún lóòótọ́ káàtẹ̀ ní òfòlẹ̀ àká ìgbé ọsọ pẹ̀lú bínú owó tọrọ máa mẹ́mẹ́ lóòótọ́ bàbá káríjà ọ̀rẹ́ mi lóòótọ́ ọba ń lẹ́nu sẹ́yìn ni tẹ́ bá ní ká mọ́ àgọ́lágo sáré táàgọ́ ẹ bá léètì nǹkan tó ní ìgbéra agolo ẹni tó wà wájú ẹ pé kí láago sọ ó ní pé ṣiṣẹ́ tá a bá ń ṣe tí ò bá ti gbé ní káwábò mi ń gbà pàápàá ibi tájẹ́ kọjú sí ẹ̀yìn lọ́kọ sí mi mi àná nílà káyé wọn bá o ìjọ mo ti fẹ́ kọ̀sọ́ ọlọ́pọ̀lọ́ báyìí rí ọkàn sọ pẹ̀lú ìbínú ni a jẹ́ pé tó bá kọjú sí ẹ kọ́ ọ̀tá nù ló kọ́ ìṣẹ́ kó tó ta mo ti wá yé mi náà alákàdíjà tá a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gá ẹ̀ mo jẹ́ gan mo ti kọ́lé méjì ó sì ó pe lérè wọn á sílé fún un aago mi fẹ́ léètì nù kí n bìrì aago ẹ̀ ń tá aago ẹ̀kọ́ rẹ̀ tì kó sọ táìmù tó dáa fún mi àwọn bá ṣe jẹ́ tó bá rí bákan náà. There no much time báyìí now òun tọwọ́ bọ gbogbo ẹ̀ ń sìn ṣé o mọ nǹkan tó fẹ́ tọwọ́ bọ̀ ń bẹ̀ ṣé o mọ nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀. ṣé bóun náà ni mò ń mọ̀ yìí pé mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ tọwọ́ bọ̀. ọ̀dọ̀ mẹkáníìkì náà ó máa wá bá wa bí náà ní àná tán mi ò tiẹ̀ mọ ẹni kẹ́kẹ́ mo lè ṣe ní àbójú wáyé. Bẹ́ẹ̀yú kọ́bọ́ bóòni bẹ́ẹ̀yú kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe ládùúgbò yìí. wàá rí ọ̀rẹ́ wa kan ní down the street ní báyìí ní new site tó yí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ àtẹ̀wá bá ń bẹ̀ fóònù ẹ̀wọ̀ dẹ̀ lọ à ń padà bọ̀ ní mọ́tò bẹ̀rẹ̀ sí ń jack ló ń jack mo tiẹ̀ mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe so mo fẹ́ pe mechanic ni n pé bí akọ́ bá mi check ẹ̀. No, I can fix it for you. That's what I'm doing. Mechanic ni. Yes now. You're a mechanic. Ìgbà tá a ti ṣe tán ta ọdẹ wáṣẹ́ tá a níṣẹ́ mú wọn pé kí n lọ kọ́ mechanic yẹn màá tún máa pa ọ́dà díẹ̀. Anyways ẹ̀ tún gé fọ́ọ̀nù ọ̀nà ìránṣẹ́ ṣé bàbá mi check ẹ̀ kan wò bóyá. Ṣé epo wà mẹ́? No, full tank mo wà. Ṣé lè jẹ́ injector ẹ̀ níbẹ̀ yẹn o? Náà ló máa jẹ́ kó supply. It's okay. Jẹ́ sáré padà lọ sí church kí lọ mú àwọn tools wá kí sáré wá bẹ̀rẹ̀ wò tó ti yẹ. Okay. Níbo lọ́dọ̀ ẹ̀? No, ibi ìsàlẹ̀ street lọ́dọ̀ ẹ̀. Wow, man. Okay, it's okay. Máa dúró jẹ́ mi báyìí. Owó ti pẹ́ o. Àtúbà ti padà ní káwá sọ̀rọ̀. Mú bọ̀. Tẹ bá mọ̀ pẹ̀lẹ́ ṣe jẹ́ ká ẹ ṣe kí ẹ jọ. Ṣe sáà ní ẹ bá pè mí ẹni mechanic o. Ẹ lọ. Báyọ̀. Man, good to see you, man.
ọmọ ṣọrẹ́ ni tó ń lọ yìí na my secondary school mate o òun ló wá di mechanic àmọ́ ga ọmọ ìgboro rẹ́rìn o téèyàn bá jára ẹ ọmọ street máa rán ẹ dànù. well kọ́lọ́ ń ṣàánú but Báyọ̀ ó dẹ̀ sọ pé bí mi dẹ̀ ṣe ń wẹ ni ṣé ó dẹ̀ máa lè ṣe mọ́tò ìṣá. ṣé wọ́n mọ nǹkan tó ṣe tẹ́lẹ̀ mọ̀ bí injector ló lè ṣe ó ṣàgbọ́n nǹkan tó sọ definitely has an idea but tí ó bá lè ṣe ẹ máa pe mechanic mi eventually nìyẹn let's just give him a benefit of doubt. ẹ má bínú kí ni mò ń wò lẹ̀ wọn ò gbẹ́jà wá ni. bàmà ẹ gbẹ́jà wá bí kẹ́ kó gbìn wá. ẹ má stress I'm okay you're still fine. You are fine. Yes. Ẹ má tijú o. Láìláì ti dúkẹ́. Anything tẹ bá fẹ́ ẹ lè bọ́tẹ́ yín gan ẹ̀ ṣe fàájì. Gbogbo ìgò ló ṣì wà lódindi. Chief, àwọn. Ẹ wò tẹ́ ẹ bá ṣọ́ra tẹ́ ẹ bá ti mú kínní máa fi rọ́yìn o. Ẹ fọ́nì ṣá. Chief, ẹ fọ́nì. Tèmi a máa ń ṣáájú gan bí bá a ṣe ń ṣe fàájì wa nìyẹn. Ṣé o ẹyin ọ̀rẹ́ mi Bishop ṣe wà nìyẹn. Chief, ṣé ẹ gbàgbé promise? Tó fẹ́ máa dójú tì mí máa bẹ̀ jà tó ṣẹ̀ mọ́ mi ni kí ni nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ ẹ wọ ẹni tètè yẹn bá fẹ́ jà ẹ fi. o dẹ̀ ń gbèrò pọ̀ yẹn wá bá mi tó o yà wẹ̀rẹ̀ ni lọ gbé pọ̀ yẹn o sọ fún mi pé mo wà ní important meeting ṣé o dán àwọn èèyàn pàtàkì tó wà lórí ìjókòó sí ọmọ táìmù tó yẹ kó bá o lọ bí tilẹ̀ kó sọ fún mi wà lórí important meeting yes and next time má máa gbé orúkọ yẹn wá bá mi mọ́ ẹgbẹ́ mo ń ṣe nǹkan pàtàkì lọ́wọ́ gbé kọ́lù sí. Yes. àbẹ́yẹ̀ wà important. We are equal and important. Kò sẹ́ni tó máa rí wa tó máa sọ pé òun rẹ̀yìn wá. Àbí nà ó. Ọ̀pọ̀ important àbẹ́yìn rẹ̀yìn. wọ́n fẹ́ kó kúta sí láìfù yẹn ẹ wò nínú ẹ má bínú pé máa fi sílẹ̀ sí anything tẹ́ bá fẹ́ ẹ béèrè fún ṣẹ́tí gbọ́ in another 5 minutes máa padà máa bá yín ṣẹ́tí gbọ́. Ẹ ṣe sá. Ẹ kọ́ lè jọ wá. ọ̀rọ̀ ńlá ló ń sọ̀hún olóhùn ṣiṣẹ́ bí erin òun jẹ̀jẹ̀ ìlérí. bàbá ebi fúnra mi tẹ́ ń wò yìí mo mọ̀ ìyà tó ń jẹ mí nínú ìlú yìí ní mechanic village wa mi òkú méjì tẹ́ bá ń gbọ́ olúkúgbú ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀ èyí mò ń jẹ́ bẹ́ẹ̀ èmi máa ń dẹ́yìn mọ́tò gbé èyí tipa ní oníkan mi ò tí ì ṣe rí sẹ́mi lẹ́yìn ayáàsì èyí fanagbọ́n mi dágbé ni àti jí àmọ́ ń yọ fúnra mi bọ́ọ̀lì lẹ́wọ̀n sẹ́ńjì náà mi mọ́ mo wá tẹ́ ládùúgbò de pé aya mi gan lálẹ́ mi kí n tó jẹun ni a ní tọ́wé dùn gbọ́dọ̀ mọ́tò sẹ́ni jẹ́ sùn ni amẹ́wò àwọn àsìpá wo ni pé wọ́n máa gbọ́ lago sáré tágbé bá ní bátìrì mọ́ ọwọ́ tọ̀rọ̀ ó bèrè tó lago lọ pé dákun kí lago sọ ń bẹ̀ yẹ bàbá mo fẹ́ dọ́gbọ́n sí. má sọ̀rọ̀ jù mo ti mọ ibi tó ń lọ mo sì ti mọ ibi tó ń bọ̀ ṣùgbọ́n roṣó tó ń sọ yìí oṣó kì í ṣe ohun tá a mú ṣeré ṣùgbọ́n oṣó kan wá wà tí ń bẹ lọ́wọ́ mi o àwọn tí mo ti ṣe fún nínú ìlú yìí tí n bá ní kí n máa kà wọ́n ní méjì mẹ́ta yóò ti tógun nínú ìlú yìí tó sì ti dé èèyàn ṣùgbọ́n mi ò ní ṣègbéraga kí n sì máa kọ́rúkọ wọn fún un. ṣé o wá rósó yìí ó ní kìlọ̀ o tó o bá ti lò tán lé rẹ tá a ti parí ẹ̀ kàn gbé sára tó o bá ti wá gbé sára ọ wà lọ sí ibi tó lọ tí ń ṣiṣẹ́ ọ jókòó síbẹ̀ tó o bá ti wá débẹ̀ tán ọ̀rọ̀ tí ńlá òun ló máa wá fi lò ó ọmọ tá sí sọ̀n pé o ti lo oògùn lé ọkàn mọ́ ọmọ tí ń lé ni tó o bá ti wá mú àlejò kan wà dé má jáde ní ṣọ́ọ̀bù rẹ tó o bá ti rálejò ń o má jáde ní ṣọ́ọ̀bù rẹ o. ẹkùn ṣé oṣooṣù tí mo fẹ́ máa lò yẹn yín gbé lọ bí ṣọ́ọ̀bù ni tí bàtẹ́ ni màá tọ́pù ẹ̀ ni o. lórí ibú iṣẹ́ ti yọ ọpọlọ rẹ̀ dà kì í ṣe pé ọ gbé kú òun lé ọ gbé lọ sódò tàbí kó gbé lọ sórí ìta mẹ́ta òpònú ilé rẹ ló ti lò ó. bàtẹ́ ni màá tọ́pù ẹ̀ ni mo fi rò pé. ìṣẹ́ ló wá sọ ẹ́ di tó jẹ́ kọ́pọlọ rẹ̀ sọ sẹ́yìn. ìyá ti jẹ mí gan ọjọ́ kan mọ̀ wẹ̀ mi ọ̀ràn tí para tó fi bọ́ta. òórùn yàgò ọ̀rùn lára ẹ̀ ọ̀rùn lára ẹ̀. ẹ dákun tí wọ́n ti wá dé sọ̀ kí n máa mu ọtí. tó o bá ti lo sóhun tán màá lò nílé. tó o ti lò tán bá dé sọ́ọ̀bù. ọ wàá gbọ́ tí ọ gbé lọ sí ṣọ́ọ̀bù. ọmọ múlẹ̀ òun lẹ̀rọ rẹ̀ ọmọ múlẹ̀ ibi tó ti mú títí má
má jáde o o gbọ́dọ̀ kó ṣọ́ọ̀bù rẹ o àfi tí àlejò rẹ bá dé tó wá wò sùsùn bóyá ó pè é síṣẹ́ ni o bóyá níbi tí ó mú òun lọ tẹ̀lé ló bá tán ló bá dolówó. ló bá dolówó. ẹsẹ èlò wa ní ọ̀nà mi. ibi tọrọ dé rèé o ìwọ dẹ̀ lọ sí ti wá bá mu lọ bí ẹgbẹ́ sùn báyìí. Hello. Báwo ni? Tí wọ́n ṣe wá ṣe bẹ́ẹ̀. Ó ṣe máa sọ pé kí n má bínú. Mo bínú. Fáà mo ń bínú gidigidi gan ṣe. Ó dẹ̀ sọ pé kí n má bínú. Ìgbà tó mọ̀ pé ò ní wá, kí ló dé tó jẹ́ kí n jókòó sílé? Kí ni ò bá ṣẹlẹ̀? I have a lot of places to go. Anyway, mo ṣe ìyọnu sí ẹnu. In fact, inú ń bí mi gan seriously. Pẹ̀lú ẹ̀. Bí n kò pè é sìn, mo ti yọnu sí ẹ. And báwo ló fi pé o máa wá bá? Ẹ ra bọ̀dá o. Ẹjọ́ Báyọ̀ ni mò ń béèrè. Kí ló tẹ̀ ń wo bẹ̀yẹn mi nìkan mo wà? Èní ò wá ń ṣọjọ́ Thursday. Ọjọ́ Thursday lọ̀gá máa ń ṣe sàárà. Kí ló tẹ̀ máa ń ṣe báyìí? Ṣé mo jọ ará oko ni àbí mo jẹ́ ẹni tó wá ń tọrọ owó? Ẹ wo Báyọ̀ ọ̀rẹ́ mi ni òun lójú ìgbà fún pé ìgbà lòun gbé ó dẹ̀ ní kí wọ́n á lóun lè ní ẹjọ́ ẹ kí n rí. Ohun tó dùn mí jù ni pé kí iṣẹ́ máa ṣẹ́yàn báyìí kó tó máa ṣe gbéraga. Torí bí mo ti ń wò yìí ẹ̀kan ńlá Báyọ̀ ọ̀rẹ́ yín irú yín orí ibú ẹ̀ kò ní bọ́gà. Ẹ wá bọ̀dá. Kí ló tẹ̀ ń ṣe báyìí náà? Ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ṣàánú mi ṣe bí yàn lẹ́yìn náà. Ẹ wo ojú òní tí yín o. Ẹjọ́ tó yọ lọ́run ẹ ṣàbúgbó tẹ́ bá ń tẹ̀lé fi ràn mí lọ́wọ́ tí mo lè fi rí Báyọ̀. Tó ti ọ̀rẹ́ mi ni máa tẹ́jọ́ lọ skul ni òun ló ní kí n wá. Ojú wa ní lójú ṣàánú ṣùgbọ́n mo mọ̀ pé bẹ́ẹ̀ ti ń lọ yìí tẹ́ bá fẹ́ jáde padà ẹ̀rín ní ò bọ́ lẹ́nu yín ẹ̀yin gan ó yẹ kẹ́ ẹ di sọ́wọ́ kú dúró sí. Ẹ wò tó bá yẹ tó níyẹn máa ṣe lẹ́bù fún yín ìyẹn kéré ẹ̀yẹn kò jẹ́ kí n rẹ́ni tí mo wá wá. Mo ń bọ̀ jẹ́ nà. Bọ̀dá ẹ wá sẹ́ òun náà tí mo bẹ̀rẹ̀ báyìí òun náà nìyẹn tí mo bẹ̀rẹ̀ báyìí ó gbà ọ́ ìyẹn bí ti ń ṣọ̀wọ́n. Báyọ̀ bò ní ṣé kò wá stressful jù láti lọ kété ibà. Ó le díẹ̀ o. Láti ibi tí màá jẹ́ ti pàdé lọ́jọ́ yẹn ẹsẹ̀ ni mo fi rìn wá sí ibà orí gbẹ́sẹ̀ mi bu ni. Oh my, ó bá ti jẹ́ kí n mọ̀ náà máa ṣe transfer sí ẹ tó máa fi wá síbí. Okay, you know what? So sorry about the stress. Basically, èmi fẹ́ jáde nsìn. You understand? Èmi àti Kúnlé àjọ fẹ́ débi kan. O rántí ẹ̀ náà? Yeah, mo rántí ní tapàdé ní. Yeah, níbi mọ́tò ìjọ ẹ̀. Yeah. So, àjọ fẹ́ débi kan sìn. Bí a ti bá padà dé, màá wá attend sí ẹ. So, house help mi wà nílé. Cook mi ó máa dáná fún ẹ. You know, you just wait for me then. Right. When I'm. Àbí kò má pẹ́ torí mo gbọ́dọ̀ ìdè padà síbi iṣẹ́. No, mi ò lè pẹ́. It's just padà sí late gossip, but mi ò ní pẹ́. Trust me. Báyọ̀ má bínú. Ṣé bí mo ṣe wọlé mo kàn wọ everywhere mo ń gbà ilé ìtóbi gan ṣé wọn náà lọ ní gbogbo bíbá yìí. Èrè èmi kọ́ ni mo ní bíbá yìí but ọ̀dọ̀ mi gangan ó tóbi ju bíbá yìí lọ. Mo kàn gba bíbá yìí láti máa forí mi pamọ́ ni mo pé táwọn èèyàn bá ti rí pé ọmọ kékeré ara èèyàn ń gbénú lé jọ̀ràn àwọn máa fojú síyàn lára kéèyàn má dẹ̀ cast rẹ̀ coded life ni mo ń live. Mo kàn gba bíbá yìí láti 1.7 kan ní 1.7 mo gbà báyìí. Ẹ fi 1.7 million gba ilé 1.7 million pọ̀. Mr. Ere àbí kí lórúkọ yẹn ṣé torí 1.7 million naira lè ṣe wá pariwo tó tó báyìí. Ẹ wo tí n bá fi lè rí 1.7 million ayé mi ti dà. Ẹ fi kàrá mọ́lẹ̀. Ire ayé ẹ̀ madam. Mọ̀dí ọ̀rẹ́ mi kan ń bọ̀ lọ lẹ́sìn ò bá mi àtẹ̀sí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ẹ jẹ́ kó sílẹ̀ kó tóbi náà. Àwọn máa ṣílẹ̀ jọ yín náà fẹ́ wọlé o. Jala. Kò jẹ́ àríkún àṣebí ẹ̀rọ ojú ayé. Bí kan sùn látàwọn Chief. Mo mọ̀ sọ pé ẹ̀sẹ̀ fún mi. Ṣé wàá dá kíkọ bọ́tà bẹ́ẹ̀ kí máa kí mi? Bí wọ́n ṣe ń jí mi. All right. Take care of yourself. Ẹ ti gbọ́. Make thanks fún mi pé àṣejù tó ń kàṣe nínú.
take care. Àwọn fẹ́lẹ́ bòdù kò jẹ́ àríkún àṣẹbí ẹ̀rọ ojú ayé orí ọmí orí ọmí. àṣejọ agree ọmọ tá a máa lò this time around ọmọ yẹn ti wálé ọmọ yẹn kò fine gan mo dẹ̀ ti náwó fún mo ti ṣe nọ́mà lọ́wọ́ yìí mọ̀ pé táwọn orúmọlẹ̀ kan bá rí gan inú máa dùn pé ọbẹ̀ gidi lélẹ̀ ṣé ti ṣe yín bàbá. Dayọ̀ bàbá ó rí pé bó ti sọ̀rọ̀ ni mò ń wò nítorí bí a bá gòkè ń gbà mí a lè má bàbá sọ a lè pé yóò yà ní ìrókò padà yá níbù gbogbo tá a sọ fún ọ tẹ́lẹ̀ ó ti yí padà o. nítorí nígbà tí mo wọlé tí mo lọ rèé béèrè lọ́wọ́ àwọn onílẹ̀ wípé ìtutù èyí tá a fẹ́ ṣe bó ni ó ti jẹ́ àwọn onílẹ̀ yóò yé mi wípé gbogbo àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ pátápátá lẹ̀jẹ̀ yín ti rò pọ̀ tí ó sì ṣe lò àbí ó wá ṣe é ṣe kí n múrú ẹ̀jẹ̀ ìwọ ìkíntí sórí àwọn onílẹ̀ pé n tó fẹ́ ṣe. ẹ̀rọ bàbá àṣebí nǹkan tí àwọn onílẹ̀ tó sọ tẹ́lẹ̀ kọ́ yẹn ibi kọ́ tẹ́ sọ fún mi náà ni mo pèsè ẹ̀ yìí. lọ́wọ́ yìí àlobìnrin ọkùnrin lálò. ọlọ́kùnrin yẹn máa fẹ́ lè díẹ̀ o fẹ́ lè díẹ̀ o bí a kì í kúkú lo èyí tó lè yá bí a kì í lo gateman. tí ń bọ̀ sílẹ̀kùn lọ́wọ́ yìí àwọn báńgbégbágbọ́n tó ti súnmọ́ tí ẹ ti jọjọ rò pọ̀ kò ṣeé lò ó àwọn tí ò tí ì pẹ́ tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ rẹ ti ń bá ọ òun ló lè lo owó rẹ wá ya mùrá àpò sásá mùrá ègbẹ wo bí owó rẹ pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ní tí àwọn onílẹ̀ láwọn fẹ́ lọ́wọ́ inú. tó bá yẹ pé bá jẹ́ bẹ́ẹ̀ ok màá wà kọjá. mo jẹ́rìí rẹ̀ àṣẹ tí o sí fọmọ Elédùmarè gbogbo ìgbà tó bá ń lọ gangan ọ̀nà lálákè sọ. bí ìgbà mélòó ni mo wà ní sí. mo sọ fún ọ gbogbo tó ní lásìkò yóò ju ijọ́ mẹ́fà lọ mọ́. bàbá ijọ́ mẹ́fà bá wo ijọ́ mẹ́fà ni. ó ti yá jù. ijọ́ méje là á kéde òkú tó bá di ijọ́ keje tó kù bá kú dandan ní kọ́rántì rẹ̀ a gbọ́dọ̀ jó di ijọ́ méje. ìbá ti tètè sọ fún mi náà ilé ètò tó jẹ́ pé àwọn fátúmọ̀ bèrè ẹni tí ẹ. àtọ́ba tẹ́lẹ̀ náà ni ọ́ kó tó jọba mo mọ̀ pé kò ní ilé onílé òsì ní jó le lọ́rọ̀ ìwọ náà sí ọwọ́ náà sí. Elédùmarè ọjà bá yín wá nǹkan. ẹjọ́ máa ṣàánú mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ó bá sun ẹ̀jẹ̀ mi ò ní gbọ́ mi ò dẹ̀ nígbà jọ tó nítọ́ lọ́wọ́n ba láti jọ yìí tí mo ti ń fojú fo gbogbo àṣìṣe tó ti ń ṣe fún mi wàá máa kówó mi wàá kọjá fún láàrin gbogbo ọ̀hún tó bá mi ṣiṣẹ́ títí ẹnìkan ló le jù ibo ló ń kówó mi síṣẹ́ mi mo kó bẹ́ẹ̀ ni dìde kò máa lọ ó ti tó bẹ́ẹ̀ ẹni tó bá bẹ́ẹ̀ máa ṣépè fún mi. ayé wa ń dé ẹjọ́ fún kí ló tábà díjú kẹ́ni burúkú kọjá ẹni rí àkọjá wọn ẹ mọ̀ pé kò léèyàn kankan ẹjọ́ lórí Ọlọ́run. nǹkan tẹ́ bá ti lè gbà ẹ má fi lọ mí o ẹ má fi lọ mí o òkè láti gbà tẹ́yìn tí bá mi ń ṣiṣẹ́ níbí báyìí ọjọ́ wo ni mo kó ọjà sílẹ̀ tí mo sọ pé iye báyìí ni ò tówó mi dín. kò sí. so ẹjọ́ torí tọ́lọ́run ẹjọ́ ẹ má bẹ̀ mí ẹ jẹ́ no ẹ má ọmọ yín ká má bẹ̀ mí má fún yín lẹ́pẹ̀ o má lẹ́pẹ̀ má lè dògbò fún yín o torí Ọlọ́run jọ owó mi mo fẹ́ rí tó bá dẹ̀ fún mi lówó mi wá fún náà gbé e ó kúkú mọ nǹkan tí mo jẹ́ mu nǹkan tí mo lè ṣe ṣe máa tẹ̀lé tó fẹ́ tẹ̀lé. ọ̀gá ẹ̀ ti bá mi dé. máa lọ ẹ má bẹ ta ni. kí ni problem ẹ náà kí ló yín wá lóde mi now I've told you several times that I do not want to see you in my house again. Baby, what have I done wrong? What have you done wrong? What have I done? Kí ló dé, kí ló ṣe? Ṣonama, ṣé mi àtàlájọ rẹ́ǹtì bíbá ẹni? Tó sọ pé what have you done wrong? Mo ní kó kó má wà mí wálé mọ́, wàá ṣọ́nà ẹ̀ sí mi ni. But Báyọ̀, o ò tí ì sọ nǹkan tí Ayọ̀ ṣe fún mi gangan. Oh, need láti no, kò nídìí láti ṣe kankan kó tó di pé a ní wo ìjọ tó rẹ lọ Kúnlé má jẹ́ kí n wojú ẹ. So you mean all this? Àṣẹ lè nọ́mà ṣoṣo nọ́mà wọ́n á ọlọ́pàá fún ẹ o mo máa pe ọlọ́pàá fún ẹ pé o fẹ́ rọ́ọ̀bù mi yes kí ló ṣẹlẹ̀ náà. Baby, take it easy now. Take it easy má wọrí kí n tó di pé máa pọ ọlọ́pàá Lado tíṣẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ pásítà yẹn náà má bọ̀ Lado mo fẹ́ gbéṣẹ́ kan fún ẹ mo lè máa fún ẹ extra money tí máa fún ẹ extra money máa tún fún ẹ extra mojo ṣó ti yẹ lady yìí mi ò fẹ́ rí inú ilé yìí mọ́ as a matter of fact o mú kọ̀kọ́ wá sínú ilé yìí nígbà tó ń bọ̀ so right about now kò lè mú pin jáde so Lado extra money and extra mojo for you take out of this place. Baby, don't tell me you mean this. Madam sir. ó dà kórè ẹ̀ dàrú o máa lose iṣẹ́ ìpínlẹ̀ tó ń bá bọ̀ yìí. Lado, ṣe fẹ́ sọ fún pọ̀ mọ́ mi ni what's your problem. Madam. Okay, no problem, I will leave, I will. Jáde lọ má lọ. Okay, no problem. Okay, Ayọ̀ má worry. Jẹ́ kó jáde kúrò ní compound yìí, jẹ́ kó jáde kúrò ní compound yìí. Okay, Ayọ̀ má. Wọ́n má fọwọ́ ṣe tì mí kó ṣì lọ. Torí ráńdù yìí, ráńdù rẹ̀ ni ibẹ̀ ni òkú sí ẹnu kẹ́tì. Àwọn tó yẹ kí ẹ máa fún jẹ́rìí. Wèrè olórí ibú rẹ̀. Màtá rẹ̀ tó wé láròjù. Mo ti mọ̀ pé yóò padà yá gbẹ̀rún ni.
nǹkan tó yẹ kó jẹ́ ká máa jẹ olówó náà ń wá ká. gbogbo nínú lọ́ọ̀fù ọmọ yìí the first place. ìgbà tí mo sọ pé mo lọ́ọ̀bẹ̀ tí mo lè wá lọ́ọ̀bẹ̀ mọ́ kọ́ kò yí ẹ̀dí tí mo ti ń wà bó ti ń wà yìí star ọmọ yóò dáa really yes star ó dáa. mo kọ́ bẹ̀rẹ̀ sí lónìí nígbà tó di pé mo bẹ̀rẹ̀ sí owó tí mo make tẹ́lẹ̀ mi ò make ẹ̀ mọ́ ṣé o máa gbàdúrà pé kí ọ̀rẹ́ bẹ̀ sí máa rùn pa ni. ọlọ́run ká yọ bọ́ ayọ̀ ọmọ yẹn ṣọmọlúwàbí ni mò ń wò. bá mi nulẹ̀. Báyọ̀. It's okay now. Come on. Ṣé kò tí mi sọ òye yín ni? Àní Báyọ̀ lé mi bí ajá. No, dúró. Báyọ̀ ṣe máa lé ẹ bí ajá. After all, ìwọ ló sọ fún wa pé Báyọ̀ promise ẹ ní heaven and earth. Ó ló fẹ́ lọ gbé mọ́tò wá sílé ni. Pé ó fẹ́ kọ́lé fún ẹ, ó fẹ́ ra mọ́tò fún ẹ. So báwo ni Báyọ̀ ṣe fẹ́ lé bí ajá àbí? Orí bí mo ṣe wọ̀ ẹ́ méjèèjì. Torí bẹ́ẹ̀ ṣe wà ń sin ẹ̀ ní rònú. Ẹ̀yin náà ní méjèèjì náà ní kẹjọ máa sọ fún ayé kó ti tó. Ẹdùnú kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe babes yìí? Kí ló dé tẹ́ pé tẹ̀wá depend lórí ọkùnrin ṣá? Ṣé ọkùnrin lásán? Èwo jẹ́ kí n sọ fún yín. Ṣórí ìwọ yìí sí òkọ́jẹ́ tó lè ta slippers. Tó bá pé slippers àwọn ladies lásán ló mú bó ṣe wáyé tó ń tà ó máa gé nìkankan bẹ́ẹ̀. Tó bá pé ìwọ yìí owó tó rí lásán tó ń rí ló ń tújọ tó fi gẹ́ẹ̀tì wigs tó ń tà ọ̀rẹ́ mi ó máa gé nìkankan bẹ́ẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ ká wà self dependent ká lè achieve ṣe eré mi ń sìn ẹ mọ̀ pé bí mi ṣe wà business tèmi ni mo mú lókùnkúndùn wo tí a bá ṣiṣẹ́ gidi tí àwa fún wa tá a wà òkè ta tó tán ọkùnrin tó bá máa fẹ́ wa báyìí fún ẹ̀rẹ̀ ló máa wà ṣé gbogbo kan tẹ̀ ń ṣe yìí ẹ lè gé nìkankan bẹ̀. ó tọ́ ni mi ní kó máa wé mi níwò tó ń wò mí ẹ máa ní mo sọ tèmi fún yín. bí wọ́n ṣe yan orí tiẹ̀ ni èmi ò yan orí ìyà yes mi ò yan orí ìyà orí ìtọ́jú ìgbádùn ni mo gbé wáyé so ìwọ lè máa ṣiṣẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ di jama machine kó máa ṣiṣẹ́ ká kó kan mi ó ti yẹ bí mo ṣe wà ọkùnrin alálùbáríkà tó máa tọ́jú mi tó máa take care mi ó máa wá fẹ́ mi so kí n máa ta slippers ẹjọ́ ẹ̀kọ́ and wọ́n o ti ráyè ẹ̀wọ́ ló jẹ́ kó máa sọ̀rọ̀ sí ẹ lára ojú kò sí bí òun sunkún ìtókè báyọ̀ ṣe títí ẹni màá ọkùnrin gidi ọkùnrin alálùbáríkà ń bọ̀ fún ẹ máa ní òkú máa sọ̀rọ̀ sí ẹ. ikọ́ mi ọkùnrin bọ̀ mo sọ́ọ̀rì fún ẹ ẹ pẹ̀lẹ́ ẹjọ́ ọkọ ẹni tí wàá fẹjọ́ pẹ̀lú ọ̀rẹ́ mi. But what's a year after me? But you know miss you now. You can say that again. So I told you I lady. But what you big about my kilo sell me. You know I can't do without you. You know that. I say that again. Hello. Hey, how are you? I'm fine. How are you doing? Fine. Ọ̀rẹ́ mi báwo ṣe wà pa? Mo wà kẹ̀. Sí ìlera. Gbogbo rubbish tí wàá tẹjọ́ ṣe kò ṣẹlẹ̀ tí mi ò rí o àwọn text messages yẹn gbogbo ẹ̀ ni mo kà gbogbo eléyìí tó tún ṣẹlẹ̀ ń sìn gbogbo ẹ̀ pátápátá ni mo rí ó mọ̀ mí ìsídà kí n pa fún ẹ àbí kí n pa ìwọ fún un tó bá try mi I repeat tó bá try mi máa pa ẹ́ dànù. Take it easy now ọ̀rẹ́ ẹ lẹ́nu yìí now ó sàmì bí mo ṣe máa ń sáwọn ọ̀rẹ́ ẹ nìyẹn kó sáà sọ nìkan ni máa ń ṣe bẹ́ẹ̀ kí ló dé now ó ti take ọ̀rẹ́ personal now. Just try me. Ẹ ká sọ ìkọjú mẹ́ta ṣe wà ó. Báwo ni sọ wọn ya? Ẹ wò wájú pé jáde. Ojú tó rí ẹ ti gbó. Ẹ̀yin gbogbo tó sẹ́kúndé tó yín ti gbé ṣáà gbàgbé rẹ̀. Kò jẹ́ kí n máa lọ. Afa rẹ̀. Mo wá òkè. Má lọ. Lédè tó wá mi lọ síkè tó mi lọ sí wà tí wọ́n ní oúnjẹ. Ọ̀rẹ́ wo mo fẹ́ fi ẹjọ́ rí olóṣì yẹn sùn ẹ̀. Gbogbo rubbish tó ń bọ́kọ mi perform kò sílẹ̀ tí mi ò rí. Tó bá try mi wàláì máa pa. Wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé èwo ni wèrè ganan wò jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá máa pa o ṣó ti yẹn sìn torí ìwà àtẹlẹjọ ọmọ wèrè ọkùnrin orí burúkú tẹjọ ń pákà tẹ pé kòkó náà ráyé yín àdèbá yín sọ́sọ́sọ́nà ẹlẹ́fẹ̀ẹ́ chíǹjì tó bá ti mọ̀ kó máa pa ní kó para tó bá dẹ̀ ti wọn ara yín kẹjọ fi ráyé dá àwọn ẹjọ́ olórí burúkú láàrin wà tọ̀rẹ́ má fi lọ̀ mí mọ́ ẹ̀ tó bá ṣe pé rọ́bìṣì náà mo ní pé kí wọ́n sọ fún yín ní pé ọjà tí mo lọ lé ni o mi expect iye tí mo bá wọn pàǹtì tí mo lọ rà mo dé bíbá yín sọ̀tọ̀ ní kọ́ tẹ́ fi pàdé mi. Ọ̀gá mi sà mo ní kí wọ́n ṣàlàyé fún yín ní pé tó bá di lọ́la nìkan bíi 11-12 mo fẹ́ sáré débì kan. Lọ síbo? Mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi wọ́n ní pé kí n wá gba owó irinṣẹ́ tájọ sọ yẹn. Wọ́n kọ́ wá gbowó irinṣẹ́. Bẹ́ẹ̀ni sà. Àwọn táwọn sọ rèé o ṣe pé yẹn jẹ́ wà náà rẹ̀ pé à ń fọmọdọ́ rẹ̀ yìí. Ẹ tí ìsanwó kọ̀ṣẹ́ wọ́n fẹ́ ra irinṣẹ́. Ṣé wọ́n kọ́kọ́ tẹ omi ká tó tẹ ìgbà bí olùkọ́ bàtà méjèèjì náà? Ẹ kàn sanwó ṣẹ́ ná kẹ́ tó ra irinṣẹ́ ìyún nípa ìmòfin ṣẹ́. Gbogbo ẹ̀ náà ni wọ́n ní kí n wá kaṣọ lọ́la wọ́n ní pé balance iṣẹ́ mi tó kù àwọn máa fún mi àwọn dẹ̀ máa fún mi ní owó iṣẹ́ náà. Àwọn ti wá dáńgbá ajé pàjọ lọ nìkẹ́. Yá àjọ sọ tábàjọ dán yẹ àgbọ̀ kọ́kọ́ tó wà kan lọ wọ́n mọ̀ pé èmi náà nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ rẹ
èyí tó ṣẹlẹ̀ ní gbẹ́sẹ̀ wọn pẹ́ òtá fẹ́ lọ sọ ọ̀rọ̀ fámìlì ni ó dẹ̀ ni mo máa bá wọn sọ fún mi ní fẹ́ kẹtẹ̀lé ìgbà. ọ̀dà màá fọ́láka nọ́mbà mi ìwé ní èké ni pé wàá sọ fáwọn mọ̀lẹ́bí rẹ mi ò ránṣẹ́ gbàrà gbùdú o mi ò fẹ́ránṣẹ́ fẹ́ẹ̀kì o tẹ́ máa tún nǹkan tí ó máa kán mi ò fẹ́ o èmi ni wọ́n sẹ́ǹdì owó sí màá fọ́láka àkáǹtì mi wà lọ́wọ́ rẹ lọ́kọ̀ bẹ̀ láàárọ̀ la tó ti yẹ ọba tí wọ́n sẹ́ǹdì owó sí mi irinṣẹ́ tá a fẹ́ lọ rà èmi máa sọ pé tó fẹ́ rà rè 12 ni o 14 ni o 21 ni o 18 ni o 11 12 ni o èmi máa sọ fún ọ tó ti yọ. bí wọ́n sẹ́ni méjèèjì àti irinṣẹ́ àti owó iṣẹ́. owó iṣẹ́ wọ́n sẹ́ni papọ̀ sí mi tó ti yọ ṣé ó dèbí láàárọ̀ kan tó rà bó dèbí láàárọ̀ la. ẹ máa tètè dé ìbáyìí láti wá tún àyíká ṣe kí n tó máa lọ. ṣé ti tún ẹ̀yìn wọn tó fún ọkọ̀ gọ́ọ̀fẹ́ tó ti gọ́ọ̀fẹ́ pa ṣiṣẹ́ gọ́ọ̀fù. òun náà ni mo tún lọ́wọ́ mo ní sáré wá sọ fún yín. já lọ wò. ṣẹ́rí ọmọ tó níyàwó ò ní sùn ni òun fún ààrẹ ò ní fojú kan mi mọ nǹkan tí mo ṣe fún yín tẹ́fí ń fi adúrú ìyá yìí tẹ́fí ń jẹ mí ẹ̀yin méjèèjì pẹ̀lú bọ́sẹ̀ ìjọ máa ń kiri lọ mo dẹ̀ mọ̀ pé ibi tí bọ́sẹ̀ ń kówó mi sí ẹ̀yin méjèèjì ẹ̀ mọ̀ ń pẹ̀ tí ẹ̀ bá wá jẹ́wọ́ èyí tó kéré jù nínú ẹrù yín àti èyí tó tóbi ìfẹ́ kẹ́kọ̀ọ́ kúrò níbà bẹ́ẹ̀ ni. ọ̀gá èmi ò mi ìmọ̀ kankan pẹ̀ ṣe àwọn pé mi máa ń dá kiri lọ́tọ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ ọmọ jẹ́jẹ́ ni mí ẹni tẹ́ máa bi lélẹ̀ wọ́n jọ ń kiri ni. bó mọ̀ kankan pẹ̀ ẹ̀ méjèèjì ló ń kiri kọ́ ni. àjọ kiri o ọjọ́ máa ń kiri nígbà wo nígbà wo. ọ̀gá máa jẹ́wọ́. o fẹ́ jẹ́wọ́ sọ nǹkan tó wà lẹ́nu ẹ̀. ní ọgbà mọ́kálíkì ń bẹ̀rẹ̀ bàbá kan wà tí ó máa ń gba oúnjẹ àtowó lọ́wọ́ bọ́sẹ̀. ẹpẹ̀lẹ́ ọ̀gá ẹpẹ̀lẹ́. mi gbọ́ nǹkan tó sọ dáadáa. mọ́kálíkì tó wà mẹ́rin ó mọ yìí látijọ́ ìlú ṣàlàyé fún mi. ọ̀gá mi ò fẹ́ sọ̀rọ̀. ó fẹ́ sọ̀rọ̀ ṣé mo fọwọ́ burúkú mú àbí mo fọwọ́ yà mú ẹ. ó jẹ dábúrú yìí ò jẹ lè sọ fún mi. ayé mi o kó dábúrú bí mo ṣe fẹ́ràn ọmọ yìí tó ẹ wá lórí ilé ibi ṣàlàyé kíní fún yín ó máa ń kó fún mẹkáníìkì. tọ́mọ bí ilé kékeré yín báyìí. bíbí sílẹ̀ jàre ọ̀gá dà ọ̀gá ire dà irú olóṣèlú burúkú yẹn níbo ló lọ gangan dà. dákẹ́nu ẹ̀ jàre ṣé wo kọ́ ẹ ní àbí wọ́n lo gbẹ́kọ̀. ẹ ṣàlàyé. o já wọlé ń pariwo níbo ni ire wà níbo ni ire wà ire náà nù máa wá káàkiri. ọ̀gá má bínú jàre ẹ káàárọ̀ sà. ọmọ tó lẹ́kọ̀ọ́ ni. ẹ jọ ibo ni ire wà. ire kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń wá re. nǹkan tó ṣẹlẹ̀ tá fi ń wá re àbí ṣebí re ó máa gbọjà lórí bọ́sẹ̀ bọ́sẹ̀ máa gbóúnjẹ kúrò lọ́dọ̀ ọ̀gá tiwa ilé sọ ẹ̀wọ̀n agbókunfẹ́ agbẹ́ gbogbo ẹ̀ wá ẹ̀yin máa débì ẹ̀ máa ṣàní tótótótó ẹ̀ máa jẹ́ ọmọ yẹn máa dé sọ kò ní rówó kà á máa ké ibi láti mọ̀ pé ẹ̀yin àti re ẹ̀ máa fowó ẹ̀ lábí ṣì bíbà ẹ̀yin náà dẹ̀ ń jẹ́nu owó yẹn ẹ̀ dẹ̀ ń jẹ́ bẹ̀ ẹ̀ wẹ̀ lóyún rówó tórókótó. bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò dá pé. ẹ gbẹgbẹ ẹjẹ ìjà ṣé òwò wí owó òun náà jọ ń jẹ owó òun náà jọ ń lá. ọ̀gá má bínú ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù wa ẹ ṣáà mọ bọ́sẹ̀ tó ń tàn jẹ. ẹ wá máa ń tàn jẹ fún wa bí kí ló wá ṣẹlẹ̀. tó ń tàn jẹ fún yín ní báyìí ó ní nǹkan tó ṣẹlẹ̀ tó gẹ̀ gangan la ṣe ń béèrè rẹ̀ o. ire àti ọ̀gẹ́ wọn ti jáde so ire tẹ́ ń wá délé ń pariwo bíbí ẹ wá lọ síwájú. ó kéré ò sí àràǹdì àbí. ẹ má sọ pé ṣá lè dúró dè wọ́n. bóyá kẹ́ ẹ dúró mi ì lè sọ pé gbàtàn máa dére o. tí má sọ fún péré yẹn tí bá ló máa dé ló máa dé tí bá ní kò ní dé kò ní dé bẹ́ẹ̀ ni sọ fún mi. ẹ pẹ́ bá wa jíṣẹ́ fún rẹ pé àbèrè wọn tó bá dé. ẹ máa kó bóyá ṣe yín lọ. irú wàhálà wo ni eré wa kó wa sínú ọgbà yìí ire ìgé wọn àtọ́gẹ́ máa dé wá bá mi. olúkúgú olúkúgú à ń pé ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀ ó ń láàárọ̀ nú ó ti pẹ́ tí mo ti ń sọ kínní ìfún ẹ̀ ṣùgbọ́n ò gbọ́ àwọn ọmọ ìyá ayé wa dé ṣẹ̀ṣẹ̀ kó láìpẹ́ ni. ẹ kí ni wàá ṣe ń bí tí wọ́n fi wá bí. ẹ ń gọ̀ kó béèrè pé kí ni wàá ṣe kò sí nǹkan tí mo sọ fún mi tán lórí ọ̀rọ̀ ọmọ ire yes ọmọọṣẹ́ ire wọ́n sọ pé ire ọmọ wọn tó ń fẹ́ ló ń kówó fún every blessed time tó bá ti ní kó wá tajà fún àwọn ibi instead tó yẹ kó kówó jíṣẹ́ ńlé irọ́ ire ló ń kówó lé lọ́wọ́ wọ́n ṣe tẹ́ gbé wọ́n dìde mọ́ mi wọ́n fẹ́ nà mí mo kàn wò pé kí ló le tó bẹ̀ lórí pé àròǹjẹ. ológungun ṣé o gbó tọrọ. sórí àwọn ọmọ àjàrà bùkà tá à ń kó káàkiri tá a gbà sọ́dọ̀ tá à ń pè lọ́mọṣẹ́ yìí wọ́n ń bà wá lórúkọ jẹ́ gidi èyí tó tiẹ̀ wá ń dùn mí ni wípé tó bá mọ̀ pé ọmọọṣẹ́ tiẹ̀ ni ìbá tó bẹ́tà o gbogbo àwa ọ̀gá tá à ń bẹ ní ọgbà mẹkáníìkì ni wọ́n ń kó pọ̀ wọ́n á mọ̀ pé àwọn ọ̀gá olè ni wọ́n ń lọ yìí wòmí bá ọmọ yìí sọ̀rọ̀ ọkọ̀ lé dànù àwọn ọmọ burúkú ni. sọ ń gbọ́rọ̀ wèrè nígboro ẹnu àwọn èèyàn mi ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tó ń bá ti da báyìí
àbẹ́ ló bí èyí tí ọ̀dà bá ti yẹ ẹ̀ ni sẹ́yìn ránṣẹ́ lọ gbà rí. ṣé mo ní kọ́ lọ jalè ni. ẹ sáà ní àjọba wí náà ni ẹ náà ẹ sọ̀rọ̀ sí ẹ nípa dìde wọn fẹ́ náà yín sórí pé ìwọ fún rẹ o kò rọ̀ rárá. nígbòdo wá ṣe wedding tó marriage o tán fi ń gbójú wá fún ọgbà yìí láì sanwó oúnjẹ. tó bá wá tàǹjẹ fún mi bíi kí n á jẹ 200 kí n fún 200 kó dáhùn dẹ́nà padà fún mi pé kí n di owó mu tó máa ń ṣe fún mi nìyẹn. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń náà yìí ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni o wàhálà ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni sọ̀rọ̀ mi ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni ó ra oúnjẹ 200 yóò fẹ́ràn sí àbí a tó fọ lówó lẹ́ẹ̀kọ̀kan ló fọ lówó ó dáa bẹ́ẹ̀ ọ̀ráyé wà ó kọ lórùn ọ ire àbí wọ́n ń fún re lówó ire wà jìyà nínú gba mẹkáníìkì báyìí ẹ̀yọ́ mẹ́dà wá irú kan náà bẹ wọ. ọ yàtọ̀ síra wọn. kúlẹ̀ gbogbo bẹ́ẹ̀ lọ́sọ̀ wèrè bó ṣe dókun bí fáwọn ẹlẹ́rọ sẹ́wọ̀n ìfọ̀sán ti ìfọ̀sán ni tó dọ̀tí báyìí sọmọsẹ́ ẹ̀kọ́ yọ̀ ẹnu iṣẹ́ mo wọ̀ ọ̀gá. ẹnu ló wà gbogbo lẹ́ẹ̀ máa tírẹ́nì ìwọ abẹ́rẹ́ ilé bó ti dàbí kùtà yẹn bá sásọ sẹ́ni ilé àbáṣọ tí bẹ́ẹ̀ dẹ́kọ̀ láti gbọ́dọ̀ ti nílé. àwọn nǹkan ọ̀sìn tí mò ń sìn nù. ṣe rí inú ọ̀pá wà yìí wọ́n gba ilé iṣẹ́ tó gba wèrè so ẹ sábà pé ilé obìnrin kọ́wọ́ fún rí abẹ́ gbọ́ ọ̀sẹ̀ ń gbọ́ ni obìnrin kọ́wọ́ pọ̀. ẹ má ṣèyọnu kó tó bójú tèmi jẹ́ máa tẹ ojú ẹ mẹ́rọ̀ pọ̀ àwa gan bẹ̀ yẹn jẹ́ ẹni sẹ́ẹ̀sì báyìí ẹ méjèèjì ẹ̀kẹta yín kọ́kọ́ wá tiẹ̀ ẹ wá lọ wá ẹgbà tó dáa tí bá ní mo lé ẹkọ́ bí mo lè bọ́jọ́ ọ̀la rẹ jẹ́ torí sábà lè mọ kó lè ṣe àmọ́ tó lè ṣe lọ́la ṣùgbọ́n ló bá wí lé iṣẹ́. dìde kó lọ mẹ́rin. ẹnu ọgbẹ́ wa. abẹ́ sọdún eégún ni. ọdún òrò ló ṣe. òpònú. kásìkìnì. mi ò tiẹ̀ tí. tó ń bá wa lójú jẹ́ láàrin ìlú. ọmọ yẹn kì í ṣe kókó fún mi bẹ́ẹ̀ yẹn náà. mi ò tiẹ̀ tí. kòkòwò fún ẹ. yé ọ̀gá ìjọ. ó tiẹ̀ dá báwọn. sórí. jẹ́lẹ̀ kí tó dà. eléyìí sádà kan lélẹ̀ àbíkí lélẹ̀. ṣe gba lélẹ̀ yìí tẹ lọ wá wáyé. ẹ gba lélẹ̀ yìí. ọ̀gá ìjọ mo fọlọ́ bẹ̀ yín. ẹ farabalẹ̀ o. ọ̀gá ṣáà gbé. ẹ má ti gbé ẹni sùn ló wà á tẹ́lẹ̀ nù. ó ti jẹ oúnjẹ ọ̀fẹ́ o àbí ọ̀yà prostrate. ẹ jọ ọ̀gá. ìyá tí mo lọ fẹ́ ẹlẹ́yìn àbáláyà. ẹ jọ ẹ jẹ́ kọ́ ètò ìnáwó tó wá fẹ́ ná mi torí mo níbi tí mo lọ tó wà important ẹ jọ. ọ̀gá ìjọ ọ̀gá ìjọ. ọ̀gá tó ká òṣogùn. ọ̀rọ̀ orí bẹ̀rẹ̀ ló lè. ọ̀rọ̀ orí bẹ̀rẹ̀ ló lè. orí mi kò sáré orí mi ìrẹ̀lọ́jọ́ wọn rí samtan ṣìwà ìrẹ̀lẹ̀ mi máa rí ṣàwòṣìm tó yá. yẹ́yẹ́ sanyanya orí mi. ọlọ́run ṣe mi ọ̀rọ̀ yé ó ń dùn mí omi yẹn gbóná yé. Dede. Yé ó ń dùn mí omi yẹn gbóná yé. kí wàá ló lè tó ilé ìgànnà. torí tiẹ̀ ní bọ́sẹ̀ o yé. torí tèmi. ọ̀gá ẹ̀ ló rán àwọn méjì wá pé gbogbo owó tó ń pa èmi ló ń kó fún yé. àmọ́ síbẹ̀síbẹ̀ náà kò wáyé kó ń nà yín tó ilé ìnà. yé díẹ̀ ó ń dùn mí yé. ẹ pẹ̀lẹ́. yé. ẹ bá wọn bẹ. tó ga ọ ọ̀rọ̀ àwọn pípé yóò bẹ̀rù ọlọ́run ṣá. mi ò ṣe ní rí màá rí. ìbòdìdé wà mo pè lórí fóònù ó pè mí padà ó pe grandma mi ó ní kún àwọn wà lọ́rùn nígbà tí mo bá pè wọ́n padà tí mo wá pay visit ire máa yọjú sí mi. ọ̀gá kí ló ṣẹlẹ̀? àwa sọ hello. kí ló ṣẹlẹ̀ ọ̀gá kì í ṣe báyìí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? wá jẹ́ kí n gé ẹ̀jẹ̀ mo máa ríre mo máa ríre. ọ̀gá. bá mi sílẹ̀kùn yéré dà yéré gbẹ́ tẹ̀lé mi tí mọ́tò ẹ̀ bá gbá mọ́tò mi lẹ́yìn máa rẹ̀ yéré dà wá sílẹ̀kùn. mo ríre mo ra àánú gbà o ó ṣe mí lóore máa fi mọ́tò mi fi gbá ẹ sílẹ̀kùn. yéré dà mo jẹ́ wá rí lọ sílẹ̀kùn mo máa jálẹ̀kùn yìí dànù mo máa fi
mo máa já ilẹ̀kùn yìí máa já ṣílẹ̀kùn fún mi ṣílẹ̀kùn mo ti fi sí rìbá ó lé mi náà bóyá ṣígẹ̀tì yẹn mo máa já mọ́ ẹ mo ti fi sí rìbá mo ti fi sí rìbá ó lé mi náà bóyá ṣí. ọ̀gá mo ti ṣí ọ̀gá mọ́tì sórí lọ́tọ̀ ga ń lọ yìí sígẹ́tì ká tẹ̀lé wọn. kí n tẹ̀lé wọn ẹni lè wọ́n December ilé ọdún ló lọ bí mo ṣe wọ̀ ga tó ń lọ yíyá bá lọ ga ń lọ. owó oṣù wa ń kọ́ kí ló máa jẹ́ oyè. àmúbọ̀ ọ̀gá. Hello, Austin. Wálé pọ̀. Mo wà ń lé à. Báwo? Tó máa kó bá ló wọn fẹ́ fẹ́ mi ṣe number 6. Kí ló máa ń disturb fún mi fún náà? Má dà kí n máa tètè tán kí n tó fún ọmọ ní nọ́mbà o. Àwọn bó ṣe fẹ́ wọlé burúkú orí ẹ̀ kúrò. Lọ́wọ́ fún ẹ ní number 6 kò lè jẹ́ mi rárá. Number 1 ni mo máa ń jẹ́ mi jẹ́ number 2 gan orí ká má ti sọ 6. Number 1 mi kẹ̀lẹ́ kò ń ṣe fá burú. Kí ni? Ìyá Yéwándé, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn lórí ọ̀rẹ́ ọmọ yìí náà ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá bá fọwọ́ tún bọ́mọ wí á fòsì fàmọ́ra. Ọmọ burúkú kò ṣeé lé fẹ́kùn pàjẹ́ tá bá ní ká díjú kẹ́ni burúkú kọjá ẹni rí àkọjá mọ̀. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn ẹ dáríjì. ẹni sùúrù kí nǹkan tẹ́ fi ń kọ́ mi lọ́rùn ẹ má fi kọ́ mi lọ́rùn. Mo ti sọ nǹkan tí mo fẹ́ ṣe lọ́kàn mi ẹ má wò mi ì fẹ́ wàhálà bó ṣe wà yìí mi ì fẹ́ wàhálà. Ọmọ tó wò ṣùṣù tó ń kówó mi tó ń kó síta ṣé bẹ́ẹ̀ náà mo bí gbogbo ìjà yìí ṣe rí mo ń gba gbogbo ìjà yìí mo ń gbà láwọn ènìyàn tó wó lówó bá pé ṣé òní máa pariwo lé mi ni so kí lè wá ń bẹ̀ mí lórí ẹ wo mo bí báyìí ọ̀sẹ̀ mélòó tẹ́lẹ̀ yìí lónà. ọ̀sẹ̀ mẹ́ta. ọ̀sẹ̀ mẹ́ta. bẹ́ẹ̀ni. kò tí ì lóṣù mẹ́fà o wá ń sọ pé kínní ló máa wo ò tí ì gbọ́n. ọ̀gá mo ti gbọ́n. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ kò tí ì gbọ́n tó bá ti gbọ́n mi fún àrùn máa sọ fún ẹ kò tí ì gbọ́n ò tí ì gbọ́n rárá. ẹ wo ibi pa mí mi oúnjẹ jẹ ẹ wo aṣọ tí mo wọ ẹ pé skẹ́ẹ̀tì tí mo gbé kúrò mi báyìí ló wà lọ́rùn mi ẹ tí ẹ wo bí òun mi ṣe rí ọ̀gá ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. o ní kémi wọ aṣọ ẹ kémi wọ orí ẹ kémi wọ ọrùn ẹ kí ló kàn mí ó mọ gbogbo yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń kówó mi fún ọkùnrin mi ò fìyà jẹ yín gbogbo owó yín mò ń fún yín mi ń ṣe ọ̀gá tó yẹ pé ó máa ní kọ́ mọ kiri lọ tó máa kiri lọ tí ò ní fún lówó ẹ̀ pé ìwọ yìí nínú gbogbo wọn tó bá mi ṣiṣẹ́ ìwọ nìkan lówó kì í pé ọwọ́ wo ṣùṣùṣùṣù ó mú owó ti tèmi olóhùn kò fọkùnrin ó wá ní kémi ìjọ níbo náà ti ń ṣerú ẹ̀. ọ̀gá no ẹ fún mi ní last chance lẹ́yìn ilé mi ì ní ṣerú ẹ̀ mọ́ láéláé mo ti kẹ́kọ̀ọ́ tó pọ̀. Ọlọ́run ṣàṣìgàn mi ní fún ẹ mo ní kò kúrò wá dùn má mú inú bí mi o má lọ ò tí ì gbọ́n sẹ́ ò tí ì gbọ́n. ṣáyé lèyí tó ń jẹ ìyá àbíyá lóòrọ̀ kùtùkùtù tó ti ń mu kínní bíi méjì mẹ́ta dákun ká má sọ pé àwọn kíláyẹ̀ntì dé wọ́n fẹ́ ṣiṣẹ́ nísìnyí bó ló ṣe ṣe rẹ̀ gbà. bọ́ọ̀sẹ̀ wà yìí lẹ́nìí màá mú tó mẹ́jọ kílẹ̀ tó sùn. wàláì inú sàárè ló ti bá rẹ̀. mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ náà bí tá a ti ń ṣiṣẹ́ yìí ó tó abẹ́rẹ́ plọ̀tì ní tá a fi ń ṣiṣẹ́ tó gbá ń pín. èní ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ orí plọ̀tì iye orí plọ̀tì táwa tá a ti gbé ń ṣiṣẹ́. níwòyí ọ̀túnla màá ti máa talẹ̀ a máa talẹ̀ a máa ta mọ́tò. ọlọ́run má jẹ́ ọba ara rẹ̀ nú ẹ̀wọ̀n dákun olúkúgú ṣé nǹkan ò máa ṣe é ṣé ọ̀rọ̀ tí ọmọ ẹni tó ń ṣe ṣá ayé ọkùnrin yìí bàjẹ́ po pátápátá. Wàsíù ọ̀gá kí ló lọ́pàpọ̀ tí kíní kickstarter fi dé báyìí. wáyà náà mo lọ́pàpọ̀. wáyà ló lọ́pàpọ̀. Ọlọ́run gbà mí mo kọ́ ẹ̀kọ́ ò gbọ́ wo nǹkan tó ṣe kickstarter yẹn ò ṣiṣẹ́ mọ́. èmi kọ́ mi ò bàjẹ́. ta ló bàjẹ́. ẹ wo ṣe rí iná yìí wáàsì tí wọ́n rà síbẹ̀ ó kéré bí mo ṣe wá lọkọ̀ báyìí wáàsì ló jóná. ẹlẹ́dàá mi gbà mí irú ọmọ wo mo gbà ṣiṣẹ́ báyìí tó lọ lọ́hùn irú ọmọ wo mo gbà ṣiṣẹ́ báyìí. kọ́sọ̀mà ń béèrè yín ọ̀gá àwọn ló wá bọ̀ yẹn. ẹ ká san ẹ kúṣẹ́ ẹ jọ mẹkáníìkì mo fẹ́ rí. o mẹkáníìkì ok rìwáyà lèmi mẹkáníìkì ló ń ṣe fàájì nínú. ẹ ṣe God bless you. ẹ̀mí kan wà bí lẹ́nu kékeré fara rẹ̀ kó máa pé ọlọ́mọ wa ẹ̀sùn ẹ̀yìn tálẹ́ béèrè. ẹ jọ ẹ̀yin ni ẹ má bínú ẹ̀yin ẹ jẹ́ ìtìpẹ̀ fún. ẹ jọ mẹkáníìkì ni mo fẹ́ rí.
àwọn nìyẹn. ọ̀gá nepa báwo ni. mi ò kí ń ṣe nepa sà. company wa ló ní di service very good and quality mechanic so mo wá yà síbí ni mo béèrè bí mo ṣe rí pé workshop mechanic ní bíbá so wọ́n ní kí n máa bọ̀ bí pé bíbá yìí lọ́gàá wa yẹn ni mo ṣe wá bá yín sà. ẹ ní di qualified mechanic èmi rèé tẹ bá ń gbọ́ olùkúgbọ́ ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀ nínú ọgbà mi òkú méjì àmọ́ bẹ́ẹ̀ ṣe wà kí èlò máa tẹ̀lé yín lọ mo ní personal assistant mo ní PM kódà mo ní editor nínú ọ́fíìsì mi nígbà. ìwọ ní PA. kò lè yẹ ẹ̀yìn. ire. ṣé bá fẹ́ bá mi sọ. má ya wèrè o. òkè tí a pò ní ọgbọ́tọ̀ gẹ́ ìpè ẹni. ẹ bá bínú mò ń tún kankan ní mọ́tò náà. má ya wèrè mọ́ lọ́n lọ́wọ́ ẹni tó ń wo èmi lọ́wọ́ á rí mo ti sọ fún pé lẹ́yìn mi ìwọ lọ́kàn wà á tẹ̀lé lọ gbogbo tó bá ti fẹ́ ṣe pátápátá ẹ̀ ṣe fún ẹ sọ fún. gbogbo agreement tá a bá fẹ́ ṣe ní company tí agreement bá ti wọ̀ òun ló máa sign document òun la máa sanwó fún everything. tó bá fẹ́ sign pọ̀rọ̀ mi sign sórí ẹ̀ èmi náà mọ̀ sign tó máa kówó fún ẹ má jẹ́ kówó sọnù o kọ́ ọ rẹ̀ má jí owó mi o màá mọ̀ o ó ti yẹ ó yẹ kí n tẹ̀lé yín fúnra mi ṣùgbọ́n tí n bá ti ṣe òun ló ṣe. ayọ̀ ló tí ọmọ rẹ̀ dá o. ìwọ bá rí gírèsì ààrẹ lọ́yẹ̀ o wo bí ẹ má ti kó fún ọ má jí owó o àmì ìdíwọ́ yàn ẹ máa lọ. ẹ sà anything over to him ayọ̀ ló tí over to her over to see lọ́ọ̀rí ìwọ lọ láti sáǹtì. èmi. ọlọ́run bó ṣe wà yìí ọlọ́run ti kí á wa níwò yí ọ̀tún la mi ò ṣe mẹ́kò mọ̀ yìí. ìwòye ọ̀tún la. mo ti ń talẹ̀ dámọ́lẹ̀. Mádéníyàn ìwòye ọ̀la Mádéníyàn bọ́ọ̀ bá lọ di nǹkan tí ọ̀dà ọ̀ ń jí sọ́sibítù ni. ọ̀rẹ́ mi máa gbà mí àní mo rí Báyọ̀ lẹ́nìí Báyọ̀ ti ya wèrè tó bugi jẹ lójú mi báyìí. a tún ti bẹ̀rẹ̀ Báyọ̀ wo ló ya wèrè. ìwọ ò tètè bìlíìfù èèyàn ṣọ́pẹ́ mi sọ fún ẹ pé gẹ́tí máa yẹ gangan ló kọ́ sọ fún mi pé Báyọ̀ ti ya wèrè tí mi ò kọ́kọ́ bìlíìfù ẹ tí mi rò bí àtọ́rí Báyọ̀ lè lọ ni bàbá yẹn ṣe wá ń parọ́ fún mi eléyìí mo rí o ó bugi jẹ ní ojú mi báyìí seriously. ó dẹ̀ fojú ara ẹ méjèèjì rí. ṣé mo fẹ́ máa parọ́ fún ẹni wọ́n tẹ̀ níyàn kan ló fẹ́ lò torí onítọ̀hún máa gbàbọ̀dé tó fi ya wèrè bẹ́ẹ̀ yẹn o. a jẹ́ wípé ẹlẹ́dẹ̀ ni kò gbàbọ̀dé tí Báyọ̀ fi lé ẹ ń gbà yẹn. if not ká ló lọ rí ẹ lónìí ó ti lọ nìyẹn. orí mi ò tẹ̀lé gbàbọ̀dé ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. mo ń lo kankan mo ti wá rò báyìí ṣé o mọ̀ pé ikú tó ń kojú gbẹ̀yìn òwe ńlá ló ń pa fún mi. mo wà online lánàá mo rí update kan girl yẹn bọ̀bọ̀ yẹn fowó entice ẹ̀ ni ó dẹ̀ fall fún at the end of the day guy yẹn gé orí ẹ̀ ó lọ fi ṣoògùn owó ìwọ náà tún gbọ́ ọ̀kan tó tún sọ ń sìn ó fẹ́ lo èèyàn kan ó dà lé lórí ó yà wèrè babe ó jẹ́ ká pe àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa jẹ́ káwa náà mọ nǹkan tá à ń ṣe jẹ́ ká wáṣẹ́ ṣe gbogbo bá ṣe ń tẹ̀lé àwọn ọkùnrin nítorí owó yìí ẹ̀rù ń bà èmi o wọ́n jẹ́ káwa náà wá iṣẹ́ àwa òkè náà àárọ̀ lápá àfọ́ lójú àgé lẹ́sẹ̀ jẹ́ káwa náà ṣiṣẹ́ kásítọ̀ gbogbo rubbish tá à ń ṣe yìí because tani Báyọ̀ lọ rí ẹ lónìí wo ó ti lọ you are gone. ó dà pé suggestion tó mú àyè máa bẹ́tà o a máa wá àkọ́ṣe ní o a lè má bá báyìí máa lọ o. ṣé bí o ti máa pẹ́ mo ti dáná lọ. kí ló ṣe tèmi ebi ti pa ní má jẹ pa ó àrọ bá. Ahmed Wasiu ẹlẹ́kùn ẹ lọ tàwọ́bù abẹ́ tàwọ́bù. ẹ wo kíní yẹn èmi kọ́ mo táwọn ló ta ọ tàwọ́bù ọ̀tá ni. èmi ò tàwọ́bù ń tàwọ́bù. ṣe ń gbọ́rọ̀ èyí tọrọ tí ẹ̀ dá lẹ́nu ẹ̀ yìí èyí tó ń pè ní Wàsíù iṣẹ́ ló ló wá kọ́ ọ̀bù àti irin ló ń dà káàkiri ṣé nǹkan tó fẹ́ ṣe jẹ láyé ẹ̀ nù. lónà ṣé mítà ni wọ́n kọ́ ń tiẹ̀ ó lè máa tọ̀dà ọwọ́ àlọ́ tàwọ́bù mọ́tò wàlẹ́ ẹ̀wọ̀n lẹ́kùn sí. kì í ṣe bẹ́ẹ̀ sà ẹ mọ̀ tó ṣẹlẹ̀ yẹn ẹgbẹ́ ṣọ́ọ̀bù wa tó wà yẹn gbangba láàárọ̀ kí ni ẹ ti wá ń dógùn bóun ṣe wá rá àwọn ní gbàgàgbàgà tó ń kọjá ló wá pè wọ́n wípé kan mowó ẹ̀wà òun dẹ̀ gba 1,050 naira mi gba 950.
ó rí pé lérí burúkú ni ọmọ yìí ìwọ Ahmed èkúrọ́ lọ́wọ́ ara lọ́jà ọmọ yẹn ṣe ń dénú gbà ẹ̀ dákun mẹ́bí píńtà ni ẹ́ mẹkáníìkì ni ẹ́ ni. ẹ wo bí ọ̀gá àtẹ̀gá bó ṣe wà yìí wọ́n tọ́nà dání o pópó àtẹ̀gbẹ́ yẹ. ọ̀gá iṣẹ́ ti dé. iṣẹ́ olùkú ló dé. wọ́n ti gbé iṣẹ́ dé. lẹ́yìn tí pé ẹ̀sánwó ẹ̀sẹ̀ kan mílíọ̀nù àbẹ́ àbọ̀ yà wòlé iṣẹ́ wo ló dé náà. ọ̀rìgbà amúnibúni ni. ọjà wo bí tiẹ̀ ẹ jẹ́ kí ló kọ́ máa lù láyé sọ́ndù náà kí ni. Wàsíù ni. Wàsíù. ọmọ tata kọ́ tí ò gbọ́. Wàsíù. ẹ ta kẹ́mẹ́ ta kan. ẹni pé. àbọ̀ ya wèrè ni. ọ̀gá wọn ti gbéṣẹ́ dé. ọ̀gá ẹdúró ọ̀gá ẹdúró ti ta ti pẹ́ o. ire. ire. ṣé wèrè. mọ̀kòrí ní burúkú tilẹ̀. ire. orí táwọn wọ́n ṣe wà yìí. àbúrò ṣe dàrú ni. sọ yẹ kó rí báyẹn mo rán wọn ń sẹ́ láti ẹjọ́ ẹ̀kọ́ lọ kọ́ tẹ̀léyàn láti ẹjọ́ ẹ̀ ọwọ́ àtẹ̀lẹ́ni yẹ lọ padà wá mọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ lọ jalè ta àwọn jalè lé ti wọn kájẹ pọ mọ pé ọgbọn kò ní kọsẹ mẹkáníìkì mọ ṣùgbọ́n kan tó jẹ́ fún àwọn kọ̀lẹ́sì mi pé mẹkáníìkì wọn kọ́ mọ́ ọwọ́ à ń ṣe wúbà sẹ́nu sí ọwọ́ àti ṣe wúbà èwo ló tẹ́ lọ́rùn ju méjèèjì ọ̀hún sábà àwọn mọ́tò inú ẹ̀ ń dùn. ẹ wo ẹ má bínú ọ̀gá mi kì í ṣe pé bóyá mo mọ̀ọ́mọ̀ lọ lọ́jọ́ yẹn bí mo ṣe lọ lọ́jọ́ yẹn tẹ́ rí yẹn nǹkan kan ló ṣẹlẹ̀. ire pẹ̀lẹ́. Yes sir. bọ̀tọ̀nù àdúgbò yìí ó lé díẹ̀ o. ẹ sà bá ṣe mánéjì ni ẹ sà mánéjì ni. wá mọ wo bí ṣe ń yípo kí tó gẹ̀ẹ́tì bí tójú òfin mi lórí fóònù. má bínú ọlá pé iwájú tó yẹ kẹ́ gbà wọlé yẹn ibẹ̀ yẹn ò dá ni mo ṣe ní kẹ́ gba ẹ̀gbẹ́ báyìí kẹ́ wá. anyway no problem wá má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ lórí iṣẹ́ tó bá wa ṣe the management are highly impressive yes so management dẹ̀ ti decide pé ká employ ẹ̀ so ó kàn wá kù sọ́wọ́ ẹ̀ láti accept so oríṣìí tán ti ní kí wọ́n gbé ẹ wá láàárọ̀ yìí nìyẹn. ẹ sà ó máa le díẹ̀ o because látànà tí mo ti kú lọ́fíìsì yín ta ti ṣiṣẹ́ tán lánàá yẹn ilẹ̀ ṣùgbọ́n mo encounter a lot of hold up lójú ọ̀nà kí n tó délé so mi ì lè padà síbi iṣẹ́ mọ́ àmọ́ lè máa ní ìdàtí lọ rìpọ́ọ̀tù fọ́gá mi láàárọ̀ yìí. ire ó rántí pàjọ wà mẹ́ngbà tó ga ẹ̀ ń fún ẹ ní ọ̀dà tó fẹ́ tẹ̀lé mi ó ní anything tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nta táwa ń fẹ́ ìwọ ni ká bá sọ ojú owó ni o anything ni o tàbá ti rí ẹ àti rò ó ní ìdí gbogbo yẹn tàbá là ń ṣe yẹn sìn and waste time management ti wà lórí seat ìwọ náà dúró dì báyìí so afẹ́ everything settle lọ́wọ́ kan kò dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wa so tàbá dẹ̀ ṣe ń débẹ̀ yẹn tó ń parí endorsement yẹn tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó di staff straight to Ìlọrin alọ́lọ́rin ni in fact a máa ní 2 days stop over l'Ógbómọ̀ṣọ́ because àwọn idiot kan ti abandon car méjì síbẹ̀ fún wa so àròjútu ẹ̀ a máa kọ́ lọ jí yẹn dìde tá bá ti jí dìde tán. ẹ sà Ìlọrin yẹn jìnnà díẹ̀. Ìlọrin jìnnà báwo tó fẹ́ fẹsẹ̀ rìn ni ìwọ tó yẹ pé inú comfort tó lágbára ló máa wà tó máa in fact ò ní mọ̀gbà tó máa dé lọrin ó mọ bí tọ́lọ́ ń gbé ẹ lọ ṣá. ọ̀tán ó ti gbóúnjẹ alẹ́ rẹ fọlọ́gbò ń pa ọtí àmójù òun mutí lọ́jọ́ yẹn tí mò ń sọ fún ẹ pé àwọn client dé bá wọn sọ̀rọ̀ òun pé ire ni àṣé ìwọ lọ́kàn ìwọ ni ire kàn ẹgbẹ́ kìíní yìí wá ìwọ ni ire kàn. ẹyin tó ṣe ni pé ọ̀gá mi ẹ má bínú sà wíwá tẹríta wá sí ibà wá láti wá gan anybody ó kàn wá láti wá compensate ọ̀gá mi láti wá appreciate wọn fún gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe fún mi because ká ní pé wọn ò rán mi lọ lọ́jọ́ yẹn náà ó ṣeé ṣe irú official car tí company fún mi yìí and aside from this one gan wọ́n fún mi náà ní ilé kan ní Lekki official house tí màá ti wife mi gbé wíwá tí mo wá yìí mo fẹ́ fún yín ẹ̀yin ọ̀gá mi màá fún yín ní 1 million naira. 1 million naira. ẹ̀yin tó ṣe ni pé ẹ̀yin ọ̀gá mi méjì náà ẹ̀yin náà try fún mi and mo fẹ́ appreciate yín pẹ̀lú 500,000. àwọn nìkan tó. ẹ jẹ́ kí n ṣe owó yẹn sí yín lẹ́ẹ̀kan náà. I dey really appreciate yín sir ẹ ṣé gan-an wàhálà yín náà ni ò jẹ́ kó já sásán lórí wa àti àdúrà tẹ́ ń gbà lórí wa I really appreciate gan ẹ ṣé sir. Ṣé nínú ẹ̀ dájí nínú ẹ̀ dájí àyàfi kọ́lọ́hún kó máa ṣọ́ wa o yẹ́yẹ́yẹ́ àwọn fẹ́lẹ́ bònú
kò jẹ́ àríkún àṣẹbí ẹ̀rọ ojú ayé orí ọmí orí ọmí orí ló yọ mí orí ọmí orí ọmí orí ọmí orí ló yọ mí láì orí ọmí lọ́jọ́ tí bí bá bẹ nílé ká má ṣe sí nílé ká má sí nílé o.